Don't Jazzy. Corday, baby. Ooh, see you. So pretty. You're my wonder. And we fit perfectly. Baby, ooh, you are my size, you. And you're my rubber. Your mama say, oh mommy, no follow, I never chop. Make you find correct guy. No be love, you go chop. Now me she dey talk about. Ọ̀rọ̀ yẹn ká mi lára o. Jẹ́ n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Make I go hustle. I want to take care of you, baby. So jẹ́ n lọ, I won't be long, yo. I want to take care of you, baby. You, baby. So jẹ́ n lọ, mi ò ní pẹ́ dé olómi. Ṣọ́ra fáwọn bọ́ìsì yẹn o. Tí bá lọ wọ́n máa tàn ẹ́ o. Má ṣe gbàgbé bí a ti ń bá a bọ̀ o. Mi ò ní pẹ́ dé. Ṣọ́ra fáwọn bọ́ìsì yẹn o. If I go then go toast you. No forget how far we've come, oh baby. Mi ò ní pẹ́ dé. No forget you. No forget you. No forget. Má ṣe gbàgbé o bí a ti ń bá a bọ̀. No forget you. No forget you. No forget. Má ṣe gbàgbé o bí a ti ń bá a bọ̀. You know that I've been waiting for you, boy. You know my heart is breaking cause you gotta go, boy. Make you hustle, Ella. Buy me Panamera, but no follow Bella. She can't love you better. You want to take care of me, baby. Oh yeah, my love, more if me. Oh my God, oh my God, ololufe. Don't keep me waiting too long, oh baby. Sure I found Gazi, yo. So bala my door, I should back, baby, I think Babo. Tete Wale. Sure I found Gazi, yo. If you go, then go you. Don't forget how far we come, oh baby. Tete Wale. No forget you. No forget you. No forget. My chick back, baby, I think Babo. No forget you. No forget you. No forget. My chick back, baby, I think Babo. Fàdúrà sí mi lọ, máa fọkàn bá mi lọ. Make I come back home with plenty money. Gbàdúrà fún mi o. Ire a máa bá ẹ lọ, àlàáfíà bá ẹ lọ. Make you remember your family like you are the wait for. I want to take care of you, baby me. Ó yá máa lọ, mo retí ìfẹ́ mi. Ó máa kórè bọ̀, ó máa kórè dé, olólùfẹ́. Don't keep me waiting too long, oh baby. Ṣọ́ra fáwọn bọ́ìsì yẹn o. Tó bá lọ wọ́n máa dán ẹ o. Má ṣe gbàgbé bí a ti ń bá bọ̀. Mi ò ní pẹ́ dé. Tètè wá ṣọ́ra fáwọn gẹ̀ẹ́sì yẹn o. If I go then go toast you. Don't forget how far we come, oh baby. Tètè wálé. Mi ò ní pẹ́ dé. No forget you. No forget. I should baby, Mi ò ní pẹ́ dé. Tètè wálé. no forget you. No forget. I should baby, No forget you. No forget you. No forget you. Have you seen my beautiful baby? DJ Mo Music. Have you seen my tomato baby? Oh yeah, baby, suffer they cool me temper. Omolade, baby na sugar, sugar. Omo to show. Everybody do it.
Alhaji, Tekino, yo, wona, na. See the love I dey see for your eyes, oh. Oye máa wọ àti àyàwó àti bàbá àyàwó. Oye máa wọlé bọ̀. Mo rẹ̀ kọ́ pé sí pẹ̀sẹ̀ sí ẹ̀hún. Ẹ̀dì ìyàwó yẹn wà bẹ́ẹ̀ wò ní ìbẹ̀rẹ̀. Akútù pẹ̀. Àdúrà ẹ̀ ti gbà. Àní ìyàwó kan máa yẹ. Olùṣègùn ló máa kú oríire bàbá fún mi láàláyọ̀ mi bàbá yé. Ẹni pé okú aṣáájú ẹkú ọ̀rọ̀ bí ẹ̀kú tó láwọn òkú ọwọ́ mi labalábá kò dárí lọ́gbọ́n. Ọlọ́run ní òun bàbá ọ̀ṣẹ́. Oníṣègùn mọ́ ọlọ́run yóò máa dáhùn ṣe. Títí ọlá olórí ìtọ́lọ́run nínú ayé. Mo ti ẹ̀dágun mẹ́wàá lápá fẹ́lẹ̀ tó dágun mẹ́fà bá dúpẹ́ atọ́pẹ́ ìlọ́wọ́ ìtọ́lọ́run nínú ayé. Bóyá gbẹ́kùn ló mọ̀ orí ọlọ́run o, Olúṣẹ́gun mọ̀ orí ọlọ́run, títí lọ́lá mọ̀ orí ọlọ́run o, mo tún kẹ̀kẹ́ yìí tó sílẹ̀ bóyá o, orí ọlọ́run, orí ọlọ́run, mo tún kẹ̀kẹ́ yìí tó sílẹ̀ bóyá. Bóyá títí lọ́lá tó bá ṣe báyìí, tó bá ṣe báyìí, tó bá tún ṣe báyìí. Ó ti ṣe sọ̀rọ̀ mi sí, ó ti ṣe sọ̀rọ̀ mi sí. Orí pẹ́lẹ́ alábàjá, ó ti ṣe sọ̀rọ̀. Ìlà oríire òkú oríire. Ajáwó sí látún ni wọ́n ti jọba ìjọba lóra ọmọdé kó fẹ́ ìdíra àti látún tó pẹ́. Ó yẹ bá mi gbé kò sí látún omi, kò sí látún omi. Ẹ̀jọ̀dá lójú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́. Ṣé fún mi láyọ̀ náà bí àyàwó? Kò sí láti omi, kò sí láti omi. Olùṣègùn ó ti dá lórí tó o kó bò ní kọ́. Ó ṣàlẹ́ ọkùnrin, ó ṣàbọ̀ bẹ́ẹ̀ lẹ́nu. Àbí ó, àwọn ní ẹ̀ṣẹ̀ òkú rẹ̀, àbí ó. Ó ti mú ìgbàgbé yẹn o, ìgbàlódé ìgbàkan. Títí lọ́lá, ó ti mú ìgbàgbé yẹn. Ọba tí ó pè tó jẹ́, àṣewọ́rẹ́ ní ṣẹ́yúwà. Títí lọ́lá, ọba tí ó pè tó yẹ bẹ̀rẹ̀. Bàbá yàwó, àwọn sọ pé kò sí ọmọ. Ó ní gbàgbọ́ bá jẹun tó ti kó ní ẹ má jọ mọ́, a máa fi bẹ̀rẹ̀ tó, ẹ máa tó tó máa fi jẹun tó ní o. Wọ́n máa fi jẹun tó ní. Ó yà 23, 24 ilé ayé. Ìdèmí tó lè ṣòlè náà. Ó yá Olùṣègùn yá ṣọ́ra fún wọn, yá ṣọ́ra fún wọn. Àwọn tó máa ẹ̀ gbé, àwọn tó máa ẹ̀ mú. Tó bá yí ṣe padà wọ́n sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ilé ayé lórí ẹ̀. Títí lọ́lá mo sọ pé aráyé ta ló sọ fọmọ Ìjẹ̀bú ló ta. Aráyé ta ló sọ fọmọ Ìjẹ̀bú ló ta. Nínú àwọn ṣàdájọ́ wọ́n ṣàdájọ́. Nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìyàwó wọ́n ṣẹlẹ̀ yá. Àwọn lọ́wọ́ bàbá wa ní lára ẹ̀ ló wà o. Ọ̀pọ̀ bàtí bọ́tẹ̀ mọ́lẹ̀ nílẹ̀ ló tẹ̀ ẹ́.
gbọ́dọ̀ fi tẹ́tí táwọn èèyàn máa fi jẹun tán tó máa fi bẹ̀rẹ̀ ètò. Ìwọ ọmọ o, ìwọ ọmọ, ọ̀dọ́kọ̀ ibi tí ìgbà ti máa pẹ̀lú wa. Àwọn tí mo tún máa lọ sórí stéèjì yìí, àyà Paríọlá, màmá wa ti wá. Ẹ̀yin náà ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn o, ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn. Àyà Paríọlá àti màmá wa alájà máa kí ìyá wa díwájíwá màmá ọlọ́rẹ́bù wọ́n tún ti ń lọ o ẹ̀ bá fi àyà wọn kó má tún lọ. ẹ bá fi pàtàkì díwájíwá àyà Paríọlá àtàwọn nílẹ̀ ọ̀rọ̀ bù. màmá mi kàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyé bá ń fẹ́ kó rọra jayé o ayé ò fẹ́ mi fọ́rọ̀ àforí ẹni àyà Paríọlá mi kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹsẹ̀ kiri nílé àrùn dọ̀fẹ́ o àrùn dọ̀fẹ́ kú o àrùn ọ̀rẹ́ lè kankan eré kú o mọ̀gbọ́dù. nígbà tí mo ti ní Paríọlá bàbá eléko àyà Paríọlá mo ti ṣe bí táyà mọ́tò mi lénìí. Mo recognize presence ẹ̀ mama tiwa o ní ṣọkúláyà. Àyà Paríọlá wo olúwa tó ná tọ̀tà ẹ lóhùn orí. Ìgbà àti ìṣọlá síwájú ní orí ẹ̀ máa bọ̀ o. Gbogbo ẹ̀yẹ ẹ gbọ́dọ̀ wá jókòó. Alájà Ṣọlá wọn ni ẹ máa bọ̀ níwájú ní ọjọ́ pé Fàtíà alálùbáríkà Fàtíà. Fún Ọlọ́run ọ̀dẹ̀ olóró àyà ìdíwájú Ansarudeen United Family. Ansarudeen kò náwó. Agbàfọ́ lòun lè sí mi àti pẹ́ bọ́lá òṣèlú máa rí ìyá. Àti bàbá ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa náà bàbá ọkọ àti yàgò lọ́jọ́ ọ̀pọ̀lọ́ ẹ̀mí sáré kiri torí àwọn fọ́mọ àwọn ẹlẹ́yìn tàwọn ní lọ́jọ́. Akíní yóò máa tọ̀ wá lẹ́yìn o. Ẹ̀sìn ẹ̀yẹ jíjọ pẹ́rẹ́rẹ́ kíni yóò máa tọ̀ wá lẹ́yìn o. Akíní yóò máa tọ̀ wá lẹ́yìn o. Ó dáná ìjọ pé yìí dá. Ṣẹ̀ṣẹ̀ bí dúwádú. Ayọ̀kúrú ọmọ wa ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú. Lókun wa, ó yẹ kéde ìlú bàbá. Ó yẹ kéde ìlú bàbá. Ọmọ Bàlàkẹ́ hallelujah bẹ́ẹ̀ tí wọlé wọlé. Kébì àwọn mímọ̀ tẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́ wọn. Oyè ẹ máa fi sí o, ẹ máa fi sí. Adéríta pàtàkì àti ìdílé àlọ́wà.
káàdì mi ni bàbá yìí ó yẹ wọlé síbí ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. àwọn akọrin ju báyìí lọ lẹ́ẹ̀kan kẹ́ kí ló ti jẹ́ ẹni bá lọ jókòó àmà fáìní wọn o àwọn adájọ́ ọkùnrin ẹ̀jẹ̀ ká bọ́ síwájú ìyá ọkọ dà ìyá ọkọ ẹ máa bọ̀ mọ́lùra ẹ̀yin ẹ máa bọ̀ bàbá ti rán yín ṣe fi dáàbì bẹ́ẹ̀ bọ́ ṣe wà yẹn. Praise the living Jesus. eléyìí wá ṣe lẹ́nu kò ní já ṣe mọ́ ẹ wá nítorí ìfúnmiláyọ̀ ẹ ní kábàámọ̀ lórí ẹ̀ nígbà tí ọmọ yẹn Ọpẹ́yẹmí torí ọmọ wa torí ilé dáńtù ilé Yusuf iléèwé ti fún láyọ̀ lọ iléèwé A for ample wakọ ní A ajá B bàtà D dòjé A ejò ẹyẹ fífìlà. akínkánná ní bẹ̀rẹ̀ akínkánná ní nàró. ẹ̀yin ẹbí mi ìdọ̀bálẹ̀ àti kúnlẹ̀ là ń kánà o tó tó ká kábíyèsí o. ẹ káàsán máa ẹ káàsán sáà ẹ káàsán gbogbo ẹbí ẹ káàsán gbogbo aládùúgbò ẹ káàsán gbogbo oyún inú ẹ káàsán alága ìjókòó. a máa kí wọn ní fòlẹ́ torí pé kí ni wọ́n ní nínú ilé bàbá mi Dáúdù àwọn kan dé láti Atlanta Georgia láàárọ̀ yìí USA làwọn kan ti dé àwọn kan wọ́n ní Canada ni wọ́n ti dé láàárọ̀ ẹ̀ dìde dáàdì ẹ̀ dìde àwọn ti London náà wà ń bí nítorí ìdí èyí a máa fi fòlẹ́ kí wọn torí pé àwọn yẹn wọn ò fi bẹ́ẹ̀ láì ká máa fi Yorùbá kí wọn tí mo bá ti ń jù sí wọn yìí náà máa bá mi yẹ good afternoon sir good afternoon ma. ó ti fi hàn pé léèwé ìjọba ni bọ̀dá yìí lọ mo ń ṣe good afternoon sàwọn ilẹ̀ káàsán sà. good afternoon mommy good afternoon daddy good afternoon my wonderful moderator. ìrànṣẹ́ ló kọ́ ayé ẹ̀yà Mr. Ayọ̀délé àti brọ́dà mi Jídé ọ̀ṣínúgà làwọn méjèèjì máa bọ̀ wájú alájà Ìyábọ̀ Balógun wọ́n ní kẹ́ máa bọ̀ alájà mo pé wọ́n ní ẹ máa bọ̀ wájú ní ẹjọ́ ẹ tètè máa bọ̀ pé ẹjọ́ àwọn méjì tí mo pè é jẹ́ kó máa bọ̀ ń bí alájà Ìyábọ̀ Balógun àwọn dà. àwọn ọmọ Balógun ṣé mo lè lọ́gbọ́n mọ́ níyìn ni. ìgbẹ̀rún Balógun wọ́n mẹ́rù rẹ̀ dúdú wọ́n mú rẹ̀ gbé fa ẹ̀rọ ọmọ Balógun wọ́n mẹ́kùn tán bọ̀ lọ́jọ́ wọ́n mú rẹ̀ tí ọ̀pẹ ẹ̀rọ ọmọ Balógun ẹ̀rọ ọmọ Balógun ẹni tí yóò ṣe bí aláàrù lóyìnbó kò lè ṣe bí àtẹ̀gbọ̀rọ̀ lọ́jà ọba ẹ̀rọ ọmọ Balógun ọmọ Balógun dòdò ọmọ Balógun dòdò ọmọ Balógun dòdò ń dára ẹ wò ó pẹ̀lú bàbá yín ẹ wí o ọmọ Balógun. Praise the Lord. ẹ jẹ́ ká lé àti Mr. Jídé Mr. Ayọ̀délé àti Mr. Jídé wọ́n ní kẹ́ máa bọ̀ nínú iwájú ń bí ẹ̀yin lẹ́ máa gbà wọn àná lálejò. àwọn àmà sọ fọlọ́ wípé foundation láàrin Ọpẹ́yẹmí àti Fúnmiláyọ̀ ẹ wojú ara yín bàbá mi this is the foundation tàfi lélẹ̀ lẹ́nìí ẹ máa sọ fọlọ́ pé foundation yóò gbọdọ̀ bìwó láéláé ẹ máa sọ fọlọ́ pé máa wojú ara yín ní foundation yóò gbọdọ̀ bìwó láéláé ẹ máa sọ pé nígbà tó bá máa kàn tí Ọpẹ́yẹmí tó bá ṣe tọmọ ẹ báyìí báwọn náà ṣe máa ṣe foundation ni wọn gbọdọ̀ fojú sunkún ọmọ nílé Fúnmiláyọ̀ kò bí ìbejì àkọ́kọ́ ìbejì kejì ìbejì kẹta ìbejì kẹrin ìbejì karùnún tó bá bí ìbejì ẹlẹ́ẹ̀kẹfà kó wá ṣe bẹta Jésù Olúwa wa ẹbí ilé ògbọdọ̀ bìwó ilé ògbọdọ̀ Balógun praise the Lord. wọn mọ mo ti jẹun ojú bẹ́ẹ̀ o torí fúdù mẹ́rin ni mo rà fọmọ ilé àárín ọ̀sẹ̀ kan mo lè gbé bí méjì mo pọ́nlá ni oúnjẹ ọmọ náà ni bẹ́ẹ̀ ni èyí táwọn ẹṣin náà ni kò ní já ṣe mọ́ dáàdi wa ẹ máa wá ṣe registration ẹ bá ti ń ṣe ẹ máa ní ẹ ṣe mà ẹ máa kọ lẹ́yìn àwọn báyìí ẹ máa lọ báyìí ẹ máa fún yẹn sí pé ẹ pé orí mi sókè. ó yẹ
Baba. Hallelujah. Afọ̀kẹ́ fún Olúwa. Ẹni Olúwa ní ògo. Ọba tó wà ní tó lè ní. Apá ọjọ́ mi lọ́wọ́ ó sì tẹ̀kọ́ ọjọ́ ògo. Ọjọ́ tó tóbi fún Olúwa. Wọ́n á bẹ Olúwa ní àrùn tèmi. Olúwa kò fún àlùbáríkà sí. Ó ṣe ní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀. Gbogbo ìgbà tí a bá rántí ọjọ́ ìlú ká máa rántí ẹ̀sìn rere. Gbogbo ohun tí wọ́n bá wá sí ibi ìyàwó yìí Olúwa kó sọ ọkọ̀ sí obìnrin rẹ̀. Ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí tó bá tó bá bẹ̀rẹ̀ ó sì bá parí pẹ̀lú rẹ̀. Ìbánikọ̀ Ọlọ́run tó bá wà fi sí. Ọlá bí sí láyọ̀ àmẹ́lẹ̀ rẹ̀. Ọlá mo lẹ́sùn rẹ̀ àkọsọ́ ìrora. Ọlá mo náà máa tọ̀rí sọ̀rọ̀. Àyẹ̀lẹ̀ ìyàkọ́ àṣẹ̀rọ̀. Ọlá fún àwọn àkàdé rọ̀. فإنما العسر يسرا إنما العسر يسرا فإنما العسر يسرا إنما العسر يسرا فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب فإلى ربك فارغب سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم. Ẹgbẹ́ kan síbi ká ẹgbẹ́ kan síwájú àwọn ọdún ilé ìyàwó. Àgbààmọ̀ tó dìde kó wá bá wọn dúpẹ́ làwọn parí ọlá ilé po. Ájà yìí balógun àdéka yìí máa sọ wípé àkọ́bí ọmọ rẹ̀ àtàwọn akẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ tó gbé sẹ́yìn. Sẹ́yìn ọkọ̀ wá balẹ̀, ọjọ́ tó gbé sẹ́yìn ọkọ̀ wá. Alẹ́ sọ yé ẹ lọ sọ wípé ọkọ̀ bí mi, ìwé tó tẹ̀lé. Ọba mẹ́tẹ̀ gbàwé ọ̀fọ̀ lórí sọ́tìẹ́. Ọkọ̀ bí mi, àwọn ọjọ́ tẹ̀lé. Ọlọ́mọdé gbàwé ọ̀fọ̀ lórí wọn sọ́tìẹ́. Praise the Lord. Wọ́n láyé wà kí n sọ tẹ́lu mi ṣùgbọ́n gbogbo ibi tí mo bá ti lóore ọ̀fẹ́ láti ṣe orúkọ báyìí èmi á máa fẹ́ láti yin Ọlọ́run. Èmi á máa fẹ́ láti gbé ga torí pé ọpọ́ kì í pọ̀jù òun nìkan ló tó yìn. Òun nìkan ló tó kì. Òun la jáde má tó lé alẹ́ ni má gbọ́ gìrìgìrì ẹsẹ̀. Your Excellency ọba àwọn ọba. Ọlọ́run tó pa Fẹ́mi mọ́ tí ò jẹ́ kó rákòrò lọ sí iná nígbà tó rákòrò. Elédùn àtọ́bá mi pàyàwó ọjọ́ òní mọ́ tí òjò rárẹ̀ rà tí òjò rárẹ̀ sọnù. Ẹ̀rí pé òun ló yẹ ká máa gbéga. Kìkì ẹni tó bá yà mọ́ orí Ọlọ́run kó bá síta kó bá mi yìí kó máa sọ wípé
wa. Mo ní mọ́mí àti dáàdì àwa ni ẹbí olóríire. Àwa ni ẹbí tó jẹ́ pé nítorí tiwa lọ́lọ́run fi dá ọmọ yín. Àwa lẹbí tó jẹ́ pé gbogbo aṣọ tọ́mọ yín wọ̀ nítorí tiwa ló fi ń fi ìtì ẹ̀. Àwa lẹbí tó jẹ́ pé níjọ́ tẹ́lẹ̀dùn àfẹ́ dá ọmọ yín nítorí tiwa ló fi dá. Àwa lẹbí tí Ọlọ́run wò ṣùṣù tó yọ ọmọ yín nínú egungun ìhà wa. Àwa wá sínú agboolé yín lọ́dọ̀ tèmi àwa ṣe nǹkan méjì. Àwa òwòdòdó wà ọmọ tẹ ẹ̀kọ́ tó gbẹ̀kọ́ ọmọ yín olóríire ọmọ yín alálùbáyà. Mo jẹ́rìí mọ́mí bá ń gba 5,000 lọ́wọ́ mọ́mí 2,500 lọ́wọ́ dáàdì 2,500 lọ́wọ́ mọ́mí tó wà lẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀ yẹn. Mo ní nítorí ẹ̀ la ṣe wà torí wípé kí ni àfẹ́kọ́mọ yín kó má darapọ̀ mọ́ wa kókó ọlá tó wà nínú ilé yín kó máa fi bá wa gbé káwa náà ká fi ti yín ká fi bá wa gbá yín gbé lórúkọ Jésù àríwá ọ̀bá nídàlú. Mo ní mọ̀mí dádì àwọn bẹ̀bẹ̀ mọ̀mí dádì àwọn bẹ̀bẹ̀ ẹ fi fún wa ò ná fi ṣọyá mọ̀mí dọ́jọ́ mọ̀mí lọ́yà mọ̀mí dádì àwọn bẹ̀bẹ̀. ọkọ ìyàwó ní tó bá wọ ẹ̀jọ̀ má ti kẹ́kẹ́ yẹn tó pẹ́ o ṣe nípa tí ń ṣe kíní pápá bàbá yìí. ìyá ìyàwó gbà ẹ̀yin náà lọ pẹ́ ẹ̀yin náà lọ pẹ́ kùbì máa fáyìn náà kí ló ń ṣe ìbámu ìyàwó.
lẹ́kọ̀ọ́. Ojú àgbà mi la dé, kò ló lè mú mi lé. Ilé tí yàrá lẹ́kọ̀ọ́ bí ṣe wà ní ilé kúrò tí mo wà yìí. Àti kálẹ̀ tí ń bà bọ̀ tó bá ti wọlé ẹ̀ máa yà á lọ. Ọpẹ́yẹmí, you're welcome. Mo fẹ́ rí owó yẹn ta ṣàgbádá yẹn ní 1,500. Àṣírí. Àwọn ọ̀rẹ́ ẹ̀ dà. Ọpẹ́yẹmí àwọn ọ̀rẹ́ dà. Ọkọ ìyàwó bá àwọn abo owó ẹ̀ Nigerian time. Tó wá lò wá lọ́dọ̀ yín ìrọ̀lú ìtẹ̀rí sọ. Bàbá mi Lọ́ndọ́nà Nàìjíríà ló wà yí o. Kọ̀ọ̀mọ́ra tó bá wọlé àbùkù ọ̀gbọ́n sọ̀rọ̀ tó ló ṣàfọ̀rọ̀. Tó bá ti wọlé púpọ̀ kí wa 20,000 máa pé. Wàá ṣe ní nọ́mbà 1. Tabaláwo rẹ̀ tó ṣe ìyàwó ní last week. Ó máa sọ fún ẹ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá a ti ṣe lé wa ẹ̀rọ bòmí. Nítorí pé wàá sọ fáwọn ọ̀rẹ́ tó tẹ̀lé ẹ oòrùn wípé ilé àlọ́lẹ̀ mò ń lọ yìí nílé Dáúdù nílé Yusuf nípa ẹ̀yìn ọ̀rẹ́ mi o ẹ̀ máa bá mi náwó ni wípé ẹni tí ó lè náwó kó sùn sẹ́yìn kó sùn sẹ́yìn kó sùn sẹ́yìn. Náwó náà wọ́n máa wá ń fẹ́ ọ̀pọ̀ ìṣẹ̀yìn náà ní òkè ìbọnà òkè ìbò ẹ̀ máa rà lóore. Àwọn tíṣà tí wọ́n gbọ́dọ̀ oṣù. Ọ̀pọ̀ yẹn ní ètò ìwọlé ilé ní oníṣòwò ẹ̀rọṣẹ́ àbáwọ̀ sílẹ̀. Ó wọlé lẹ́yìn òní kábàámọ̀ kí ló fẹ́ fún mi láyọ̀. Iṣẹ́ tó ń ṣe òní dúró. Ó fẹ́yàwó lónìí. Àwọn tó bá ń sọ pé màmá àti bàbá tó bí ẹ kọ́nà ìbẹ̀wò ẹ̀ ilẹ̀ tó lanu tó gbé wọn rẹ̀. Ní ọjọ́ máa ṣe pé ìjọ ìjọ náà báyìí rẹ̀. Àwọn ọmọ kan wà ń gbòòrò wọn ní yálé ìwọ àti Fúnláyọ̀. Inú atẹ́gùn lọ ti ń rìn. Ìyàwó fẹ́ràn àdìgbẹ́ ní ọmọ lókun. Ọmọ níbi ọmọ ní ìṣèṣekú ní oṣù kò ní yálé ẹ̀. Òun kábàámọ̀. Àwọn bọ̀dábọ̀dá tó lẹ̀ wà lẹ́yìn ẹ̀wọ̀n níléyàwó ẹ̀ kó lé ẹ̀wọ̀n. Àwọn èèyàn ò léyàwó kó lé. Wọ́n bá ṣe máa náwó tó la máa mọ orú ọ̀rẹ́ tó fẹ́ léyàwó kó lé. Ẹ̀rọ ìbá fẹ́ fọ́kọ̀ ìyàwó kọ́kọ́ sanwó tó géètì. Náà iná gbé náà tó dání. Kọ́kọ́ máa fi 5,000 sí káwọn ọ̀rẹ́ fi 2,000 sí. Àtúbọ̀tán máa ààyè láwa àmọ́ ó ṣe ọ́. Alágbèjọ́ ya sọ fún ọjọ́ ya sọ fún tó bá ti pé 5,000 ẹ̀jẹ̀ tó wọlé. Ẹ̀nàdẹ́ sẹ́kìtì tó bá ti pé 5,000 káwọn ọ̀rẹ́ ìbá fi sí ìwé máa bọ̀. Mo ní tí o bá pẹ́ tó bá ti pé 5,000 kí wọ́n wọlé. Ṣé o ti pé 5,000 sẹ́kìtì?
200 ló wà bẹ́ẹ̀ tó bá ti wọlé máa dá padà fún. àfọwọ́ ẹ̀ fún. èmi lè wọlé àbí. ilé wọlé wọn dúró dàwọn ọ̀rẹ́ ẹ̀. Yàrá ṣe ọkọ̀ ìyàwó dà tó máa ń ṣe tíátà. Tó máa ń ṣe tíátà. Secretary. Aruba. Ọkọ̀ ìyàwó. Ìwé bàbá nínú ọkọ̀ ìyàwó. Mo fún ẹ àwọn ọ̀dọ́ mẹ́lẹ̀ ilẹ̀. Sáwọn ọ̀rẹ́ ni táwọn ọ̀rẹ́ yẹn ìtàpẹ́rẹ́. Ó yà kọjú síbí. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Ẹ bá ń bẹ ní inú. DJs ṣé mi lè máa lọ bẹ́ẹ̀? Ọkọ̀ ìyàwó ló dé yìí. Ẹ jẹ́ kọ́kọ́ fẹjọ́ ẹ̀sùn yìí. Ó ń wọlé bọ̀. Ẹ bá wa ṣe máìkì yìí ni ó ti ń dúró dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. A ní di méjì ẹ fún wa lẹ́yọkan ẹyọkan náà tún ń fọn ìmọ̀ tó ń pariwo sáwọn èèyàn létí. Ẹ wò mí dáadáa owó tó gate mo ní kó san 5,000 naira. Èmi dẹ̀ ń wò pé rírí tí mo rí ẹ mo mọ̀ pé lè sanwó. Rírí tí mo rí ẹ mo mọ̀ pé lè sanwó. Ilé básan ni ó àwọ̀ làwọ̀ Olúwa kó má bàwọ̀ ẹ̀jẹ̀ o. Ṣùgbọ́n bó ṣe ń tọwọ́ bá kù mo ráwọn lẹ́kṣọ́rà ló bá sọ̀rọ̀ sí létí. Kò yé mi o. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó tẹ́ lójú yín nítorí ìyá ìyàwó Ìjẹ̀bú ló ti wá ọmọ Èkó ni o Ìjẹ̀bú ni. Wọ́n sọ pé owó rẹ̀ ìrìn o. Owó rẹ̀ ìrìn o. Màálẹ̀ owó la fi ń fàyà. Ọ̀pọ̀ ìbò fi di ìtúnṣẹ́ wà ẹ̀kúnlẹ̀ lára rẹ̀. Praise the Lord, mọ́mí wa ní sùúrù wa. Kì í ṣe 400 naira ní gbàgbà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run máa jẹ́. Ọlọ́run máa jẹ́. Ọlọ́run máa jẹ́ o. Owó kí ni 400 naira? Níbi tí mo ti ṣe nǹkan ní community tó jẹ́ báwọn Èkó kò ń ṣe nǹkan mẹ́. Ọkọ ìyàwó fi owó yẹn sílẹ̀ lẹ̀ mo ti yọ̀ǹda ti ẹ̀dùnkẹ́tì o mo ti yọ̀ǹda ẹ̀ fún ẹ. Nísìnyí wàá wá ra lẹ̀ sílùú Ìkàrẹ́ Èkìtì Ìkàrẹ́ Àkókó wàá ra lẹ̀ àtàbẹ̀kúta àtìjẹ̀bú àtẹ̀kù sórí kun kínní igun kejì igun kẹta igun kẹrin mo ṣe ń ra ilẹ̀ yẹn ní sùúrù díje ní sùúrù kílẹ̀ mú ẹ. Ìgbà wo lọ bí à ń bẹ̀rẹ̀ yín látago mẹ́jọ ẹ̀ṣẹ̀ ní lago márùn-ún àbọ̀ ẹ tún ṣe mú ẹ. Irọ́ ọ̀hún lè ń bá sọ̀rọ̀ mi báwọn tíráfíkì ò lè dínkù ní tíráfíkì ni. Ṣèbí torí pé àwọn pé báyé bá ti yí ẹ̀jẹ̀ àbáwọn yí ọ̀kan ìyàwó ti sún fáínálì ó ti kúrò ní àtijọ́. Àkànbí Adémi oṣù ọ̀làlẹ̀ ṣọ́màwò ẹ̀ ní ìran ẹ̀yìn lọ́mọ adìyẹ ń tàn ya ẹ̀ kò sùn fún ẹ rárá. Láyé àtijọ́ ni ṣé n tó gbé sọ́run ìwà wàá pò wá fi yáwó. Ló gbọ́ mo sọ fún ẹ. Ó ti change. The engagement within the family is unfair. Ṣùgbọ́n tó bá tọ́ sí ni là ń ló tọ́ sẹ́yìn. Mo tọrọ 5,000 fún mi 400 naira. Wọ́n bá ra ilẹ̀ yẹn sìn wàá wá ara yẹn 2,000 naira. Ọ̀rẹ́ ẹ̀ tí ó bá lè fi 1,000 kó gbélé kó má fowó sí. Ó yà fi sí. Ìbẹ̀rẹ̀ fún fowó yẹn tí mo máa sọ pé èèwọ̀ o èèwọ̀ ikú aya kò ní tọ́ sí mi. Ọkọ ìyàwó dá padà 2,000 naira.
mo lè decide láti má gbà kankan lọ́wọ́ ẹ̀ ní ma fi ṣe program kan. ẹ máa ṣe drama mẹ́ ẹ ṣe drama ẹ ṣe drama. ọkọ ìyàwó tó wọ́n yẹ ò bá jẹ́ 2,000 I prefer you take your money kó dẹ̀ gbọ́balẹ̀ kó lọ jókòó. no ẹ má fọwọ́ sí mi lọ́wọ́ this is the program. bó ṣe ń ṣe là ń ṣe yẹn 2,000 nígun kọ̀ọ̀kan tó bá ti pé àgbẹ̀balẹ̀ tí ò bá pé ká máa wò owó ńláńlá wà lọ́wọ́ ẹ̀ nínú 20 naira lẹ́fù 20 naira ta ló ní 20 naira owó ta ló ní ọkọ ìyàwó mọ́wọ́ mi tó wọ́ wà àní owó yìí 2,000 mẹ́rin àbútí wà mílíọ̀nù àgùn mẹ́sàn-án àárọ̀. Olúwa ò ṣe o Olúwa ò ṣe fún mi o bàbá. Ẹ̀fẹ́ tó ná ẹ̀fẹ́ fún ẹ̀fẹ́ ìyàwó tó ń kó sílẹ̀. Bàbá mo ń lọ ṣẹ̀ṣẹ̀ tèmi lọ́dọ̀ wà mílíọ̀nù àgùn mẹ́sàn-án. Bàbá bó ṣe ń ṣe nìyẹn. Bó ṣe ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ lè bẹ̀bẹ̀ olùbẹ̀bẹ̀ kò fẹ́ bẹ̀bẹ̀. Mo dúpẹ́ oore rẹ, oore jírí jẹ, oore rírí mu. Tó bá bá mi kọrin màá bọ́ ṣe ní ọ̀rọ̀ yẹn. Ọkọ ìyàwó, I just want you to know. Mo ti kọ́ látàrọ mo ti ń jáde mo ríru òde ìrírí. Bó ti ò kórí náà wọn náà ṣe wí ọ̀fọ̀ mọ̀ tiẹ̀. O ní kábàámọ̀ ẹ̀yin ò ṣe fi 10,000 bẹ́ẹ̀. Ẹ má wọrí ẹ má gba 10,000. O ní kábàámọ̀ o ní fojú sunkún ọmọ o ní fara gbà wọ̀ káwá ṣe gbogbo ẹ̀ torí àsìkò. Mo ti sọ pé tó bá ti bẹ́lẹ̀ ẹ̀mí nígbà kankan èyí tó kù náà ni pé the nomination alága náà mọ̀ gbọ̀dá wa fún mi ní 5 naira o. Ó yá fún mi ní 10 naira o. 20 naira o. Owó náà lè ti kéde tì. Ó yá 20 naira o. Ó yá 50 naira. Ìwé òṣèré 1,000 naira. Ṣàgàrà pọ̀. Ó yá 50 naira o. Kilo tí máa gbọ́ ha lẹ́nu ìgbé máa fọ́ fáwọn ọmọ 100 naira o 200 naira o 500 naira o ó yá 1,000. Ṣé tọkọ ìyàwó ṣe? Ó yàtọ̀ fáwọn ọ̀rẹ́ nínú ilẹ̀ tó ra ìyẹ̀wò lọ́fẹ́ bẹ̀rẹ̀ rà náà ṣé kí lọ́fẹ́ rà ní àbí lọ́fẹ́ rà? Òun lọ́fẹ́ rà bẹ́ẹ̀. Òun lọ́fẹ́ rà ní gbogbo ẹ̀. Gírámà owó tún ṣàlàyé fún ẹ. Gírámà ìwé ló ń sọ. Orin eléyìí mo 50 lélẹ́yìí 50 lélẹ́yìí náà tún ṣe. Ààrẹ ló mú 1,000 wá ní gbogbo yìí. Àwọn eléyìí wọ́n bá ẹ̀dùn àdìgbò wọn dájú láàárẹ̀. Presented, educated, and clear fún wa. Ọpẹ́yẹmí, owó yìí ló ń jẹ́ kí bàbá kábùkù lọ́dọ̀ ọmọ. Daddy mi, I'm going to school. Give me 5 naira. I want to buy biscuits. Bàbá tó wù bàbá sùn tí ó bá jí. Get out! Idiot! Get away! Ọpẹ́yẹmí, tó bá sùn owó àmà bẹ́ẹ̀ sùn. Tó bá jí owó àmà bẹ́ẹ̀ jí. 5 naira yìí kéré ó ń tẹ́kẹ̀yàn kábùkù láàrin àwùjọ. Bó ṣe kéré tó ìwọ ló máa ránṣẹ́. 10 naira rèé ẹ̀jẹ̀ á yálé ẹ o. Ẹ̀jẹ̀ tó yálé ẹ ní pé fún mi láyọ̀ àfinúṣe ní afẹ́ ìgbọ̀n wọn. Ẹ̀jẹ̀ tí ò ní yálé ẹ tó bá ń fò lókè àtọ̀rẹ́ àtẹ̀bí àtọmọ ẹ̀ní kan déédéé jàmbá. This is 20 naira as at 1976 àwọn kan wọn ò tí ì bí wọn ṣùgbọ́n a mọ̀ pé eré àbítọ́ pa Múrítàlá sí ni
wọn ní fìbọn kú tọmọtọmọ alọ́run yín ṣe wọn mo ṣàdúrà fún mi bọ́ kápátá ẹ̀rọ fún mi. you are a culpability. ẹ̀rí tó ṣì tì mí 20 naira méjì. Ọpẹ́yẹmí wàá rí pé wọ́n ya èèyàn mẹ́ta sínú owó yìí Yorùbá Yíbò àtàwùsá ni nígbà tí ó bá máa dìgbà tí wọn náà máa kóṣù wá lórí ọmọ yẹn tó máa gbaṣu lórí ọmọ tabari Yorùbá Yíbò àbáwùsá tó ní kó má gbàrú ẹ̀ kó má ṣerú ẹ̀ fọmọ tiẹ̀ ilẹ̀ ní kó lanu kó gbé mi. 100 naira rèé bàbá wo lọ́wọ́ ló wà bẹ́ẹ̀. àlàyé ta ló sọ ọ̀pọ̀ ọmọ Ìjẹ̀bú ló dá àlàyé ta ló sọ ọ̀pọ̀ ọmọ Ìjẹ̀bú. ẹ jáde torí àsìkò ẹ rí pé 1979-83 bàbá ilé nǹkan Nàìjíríà tó wọ́n ètò ẹ̀yin náà lè dìbò fún Ọpẹ́yẹmí àtiwọ́ àtìyàwó àtọmọ àtàwọn ọ̀rẹ́ àtẹ̀bí ẹ̀ gbogbo ń tẹ́ ń bá lé ọwọ́ yẹn àmà tó. bàbá ìwé láwà ní àná kóṣe wá torí fún láyọ̀ ó pẹ́ bí wá torí fún láyọ̀ tábàárẹ̀ tó bá ní kó má ṣerú ẹ̀fọ́ ọmọ títì ẹ̀ àlẹ́ tó bá ní kó má gbàrú ẹ̀ lórí ọmọ títì ẹ̀ bí bàbá ìṣèwé láwà ní kọ́lọ̀ máa wé wọn mọ́lẹ̀. Ìgbò kwenu This is the first president of Nigeria. Ọlọ́wọ́ fún ẹ lórí ọmọ. Òní fún ẹ lọ́mọ pamílẹ́kùn. Bó ti kò dàgbà tó bá fẹ́ jẹun wọn, òní fún ọmọ ṣòtá ẹ̀. Àlàyé ò sí látù ọgbọ́n ti wí. Onílórí Ọpẹ́yẹmí wàrà fàánà o, ọ̀kánà àlè. Ó yẹ bá mi pariwo wàrà fàánà o, ọ̀kánà àlè. Kò lè yí ẹ, wọ́n náà wí a máa lọ sókè. Èyí ṣe bí Dalákọ̀dù o. Dalákọ̀dù bá mú kò jẹ́ ká sùn lóru. Tó bá dàgbọ́ mẹ́sàn-án. Ṣé ìyá ni ọlọ́run ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀? Àtàwọn ọ̀rẹ́ tó wá tó ná. Àtàwọn ọ̀rẹ́ tó wá tó jẹ́ lẹ́kṣọ́rà. Kó wá bẹ́ẹ̀ ṣe kó wá bẹ́ẹ̀ jẹ pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run ikú ò ní yá ẹ̀. Ẹni fojú sunkún ara yín. Wọ́n ṣe wábílẹ̀ ní ẹjọ́ àmọ̀ràn mi rè fún yín o. When you get to this man after the marriage, tẹ́ ẹ̀ bá bá ń lé ẹgbẹ́ ìdí kan ní kẹfì jókòó lórí ṣíà. Ẹgbẹ́ abẹ́ ìdáhùn. Ẹgbẹ́ ìdí kan ní kẹfì jókòó lórí ṣíà. Tẹ́ ẹ̀ bá bá tó bá fún yín lórí ẹmú ẹgẹ́ rẹ̀ wẹ̀. Tó bá fún yín minerals ẹmú ẹgẹ́ rẹ̀ wẹ̀. Ṣùgbọ́n tó bá fún yín lóúnjẹ ẹ sáré jẹ oúnjẹ yẹn kẹ sáré jẹ ẹgbẹ́ abẹ́ ìdáhùn Ọlọ́run ní ṣe àwọn ọ̀rẹ́ ní àwọn ọ̀rẹ́ tó léyàwó jáde nílé ọkọ ìyàwó nílé yín o torí pé nígbà tí ìyàwó bá ń drive lọ tó mọ́tò ẹ̀ dábò síwájú òtẹ́ Ọpẹ́ guess what ẹni mo rí ìyàwó ẹ lóòtẹ́ kò ní sọ pé mọ́tò ẹ̀ dábò síwájú òtẹ́ ni o tírú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ kọ́ ló ń bá wa pa ọ̀rọ̀ rẹ̀ Jésù Olúwa wa. Oya to the left right to the left. Ọpẹ́yẹmí bó ṣe yọ̀dí sẹ́bi wa kó má lọ yá só. Ìkànnì ẹ ilé yàyà fún gbogbo àdúgbò ní ojú àpò. Àwọn sọ́dọ̀ jẹ́ pé tí mo nílò mọ́tò tí wọ́n bá ìwé àkílẹ̀ ṣàgbádà ìdàdà ẹ bá ń pè ní ìyẹn síwájú mi tó dọ̀bálẹ̀ yẹ mọ́mí wa ìkan péré ní dáàdì wa ìkan ni mo fi pààrọ̀ kò ní pé bí. Àwọn olórí ẹ̀mí bàbá ń mọ olórí jẹ́ olórí kankan ò gbọdọ̀ fọhùn torí pé olórí jẹ́ olórí lọ. Praise the Lord. Ṣàgbádà ìdàdà. Bóyá yọ̀dí ẹsẹ̀ yìí 1 yọ̀dí ẹsẹ̀ yìí 2 kó bẹ̀rẹ̀ bóyá yọ̀dí ẹsẹ̀ yìí dọ̀bálẹ̀ o. Ẹ bá mi ṣàdúrà fún gbogbo ẹbí ilé bàbá wa Dáúdù pátápátá. Jésù Olúwa wa ó yẹ ìdílé ajá òwò sí ilá
ọmọ Yéésù fòtè kó fẹ́ dira níjẹ̀bú-Òde wàràfà náà mọ̀kánà àléyà. Iṣẹ́ tí o bá ṣe lọ́jọ́ alẹ́ títí lọ́lá àtẹ̀yí tí o bá fòwúrọ̀ ṣe rọ̀bì ilé ọ̀rọ̀ mi náà ọba dání wáyé kẹ́ni ẹlẹ́ni máa jẹ iṣẹ́ rẹ̀ kẹ́ni ẹlẹ́ni máa jẹ. Ó ti pẹ́ tẹ́ ti sọ fún mi pé ẹ fẹ́ ṣe ìyàwó fọ́mọ àwa dúpẹ́ lẹ́nu Ọlọ́run bá wa ṣe ló wá sọ pé iná lọ wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhallazina amanu sallu alayhi wa sallimu taslima sadaqallahu wa mawlana al-azim wa ya rabbi unsurna aja wasila wa ya rabbi unsurna ọmọ Yusuf wa ya rabbi unsurna wa nasira aziza bijayi rasulullah wa musa azayet mi fẹ́ gbogbo alajẹ fowólẹ. ṣé àdúrà kọ yàwó. Bẹ́ẹ̀ni o ya torí pé bàbá wa ìyá ìyàwó mùsùlùmí ni kó wá gbọ́ ilé wípé a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim Ọpẹ́yẹmí Yàyà Joseph David Dáúdù David tó wá fọmọ Dáúdù alájà ẹ ṣàdúrà fún ẹ máa sọ fún wípé kò ní fojú sunkún ọmọ kò ní faragbà wẹ lórí ọmọ ẹ máa sọ fún pé aráàfin mẹ́ta nínú Kùránì ọ̀rọ̀ tó lóun sọ fa ànábì Muhammadu erin Fọlámi ó sọ wípé wàrà sáwọ́fà yùtíkà rọ́bùkà fàdàdà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun alal mursalin walhamdulillahi rabbil alamin ìdílé. ẹlẹ́kẹta gbogbo ẹbí pátápátá gbogbo ẹbí ìdílé Yusuf alájẹ ni ó yẹ máa gbọ́rọ̀ báyìí máa bí gbogbo ẹbí Yusuf gbogbo ẹbí Gíwá Ali Balógun ẹbí Paríọlá gbogbo ẹbí Ọ̀ṣífẹ̀sọ̀ Ọ̀ṣínúkà gbogbo ẹbí Ògúnlájà gbogbo ẹbí pátápátá babalá bo nínú yín ẹ̀ka aṣọ yín sílẹ̀ ọmọ yẹn á ṣe kùn ó fẹ́ gbóhùn dọ̀bálẹ̀ ọkọ ìyàwó JESUS gbogbo ẹbí ó yá àdúrà. ìyàwó ti dé àwọn ojú ti ń kàn nígbà tó di pẹ́lẹ̀ tí ń ṣòro ọmọ ti ń tẹ́mi tó wà. báyọ̀ ègún ìdílé ọlọ́mọba ilé dànù ògún ìdílé tó ti pẹ́pẹ́pẹ́pẹ́ táwọn ò tiẹ̀ dé bá ẹ̀jẹ̀ Jésù mo fi bọ̀ ẹ́ dànù lórí ẹ̀ o ní kún kékeré o ní kún kékeré o ní faragbà rẹ̀ torí màmá alágbádá kíni Jésù Kristi Olúwa wa. Ọpẹ́yẹmí màmá ti bí ẹ ìwọ náà bí tiẹ̀ màmá ló wù ẹ́ dàgbà wọn ní fojú sunkún ẹ màmá ló wù ẹ́ dàgbà ìwọ náà wà á jẹun ọmọ òun ṣètọ́jú màmá òun ṣètọ́jú bàbá ìgbà tó fẹ́ fún láyọ̀ àyìnbá lè ṣètọ́jú wọn Ọlọ́run ò fi sọ̀rọ̀ ẹ tí kíní tó ń rà fún màmá àbí létí tó ń rà bá jẹ́ mẹ́rin kó tó fẹ́ mọ wa make sure pé kíní àti léèsì yẹn ó tún di mẹ́jọ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe fún ẹ Ọlọ́run ò ní fi ọmọ wa bú ẹ Ọlọ́run ò ní fi fún láyọ̀ bú ẹ Ọlọ́run ò ní fi wọn náà bú fún láyọ̀
ó tẹ̀ jẹ́ pé mi lè sọ pé olójú kòkòrò torí pé bàbá ìyàwó náà sáìdì ọ̀dọ̀ yín ló ti wá ẹ ti fi gbogbo ẹ̀ múra wọn tó nínú àṣírí ẹ kú ọ́ o ẹ̀yin ọ̀rẹ́ dìde kó kọ̀ọ̀kan ìyàwó ń bẹ̀ ìbí náà gbé mọ́mọ́ bí tètè máa dúró bì. Ọpẹ́yẹmí Dávidi àná Dáúdù ṣòwò Dávidi ló ń jẹ́ Dáúdù àbọ̀ mọ̀ bẹ́ẹ̀ ìdúgbò lójú kòkòrò ni ẹ ìjà fẹ́ jẹ́ Dáúdù David ń gbọ́ bẹ̀bẹ̀ fẹ́ àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́. Mo bẹ̀bẹ̀ fẹ́. Ló ń bẹ̀bẹ̀ fẹ́. Juliana ló fún mi láyọ̀ Dáúdù. Olúwa ṣeun mo ti gbàdọ̀bálẹ̀ yìí tó ń dọ̀bálẹ̀ torí fún láyọ̀ ìwọ náà gbàdọ̀bálẹ̀ lórí ọmọ yìí wàá lọ dọ̀bálẹ̀ lórí ọmọ yìí mo sọ́kò tó wọlé mo náà mẹ́ta kan wà ń bí wọ́n sọ pé Ọpẹ́yẹmí lórí dọ̀bálẹ̀ ló máa bẹ́ẹ̀ wí torí tó ń bá wà ń bí ilẹ̀ ní kó lanu kó gbé wọn ni ẹni bá ní lọ́jọ́ kúnlẹ̀ òun fẹ́ fi dà í láàmú kó máa sáré kiri omi ẹ̀jẹ̀ Olúwa o bórí tó ń bá jẹun lé kó lọ ṣọwọ́ lódò. òní fi lè ṣàṣemọ òní òtún ní túnú lè ṣe mọ láyé ẹ ìyàwó òní kú ọmọ òní ṣọkú pẹ̀lú láṣẹ ọlọ wàá ṣe fọmọ ọmọ wàá ṣe fọmọ ọmọ òní kábàámọ̀ bọ̀dá wa David ẹjọ àwọn ẹbí yín dà ẹbí ẹ̀dà tí bá ju ẹlẹ́ṣẹ̀ nídìí oyún àjèjì kò jókòó kò fẹ̀yìntì bàbá ìyàwó àti ìyá ìyàwó jókòó sórí ẹni yẹn ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ìjọ ìjókòó náà àwọn ẹbí ẹ̀dà ìmọ̀ làwọn ẹbí ẹ wà ó lè yẹ bí òwe bẹ́sọ̀ ti dẹbi yín ó di àmọ́ yín abiyamọ ó yẹ ìdìde ńlẹ̀ ó yẹ má bọ́ síwájú ẹ̀ ó yẹ Ọpẹ́yẹmí tó kò sí bẹ́ẹ̀ sábà wòran fẹ̀yìntì dáàdì mọ́ mi kó má wà wọ́n ẹbí ẹ àwọn tó fẹ́ ẹ wọ́n fọwọ́ pé ẹ dìde àwọn tí yóò fẹ́ ẹ wọ́n máa wọ̀ ẹ́ níran ọ̀rọ̀ rẹ síbẹ̀ ṣáàmà wòran ẹ̀yìn ti dá torí àwọn olùfẹ́ wọn máa wò ẹ́ níran Ọpẹ́yẹmí jókòó síbẹ̀ ṣáàmà wòran ẹ̀yìn ti dá dì mọ́ mi kó máa wọ àwọn ẹbí ẹ kó máa wọ àwọn ọ̀rẹ́ ẹ torí àwọn tó fẹ́ wọn fowó gbé ẹ dìde kó dìde kó dìde ẹ jẹ́ àgbèjì wa ó yẹ ìwọ náà fi sí. Ọpẹ́yẹmí òdùn tí gbó ní yẹ̀yẹ́ lọ òwà tó. Jésù Olúwa wa. Ó yà jẹ́ ilé àgbẹ̀ tó kò lẹ́sẹ̀ dájú àti mọ́mì. Ẹni kíyàwó. Ìyàwó ti wà ń tọ̀ sí ìsinmi àdìpínlẹ̀ ti ṣe ojú ti ń kọ́ yóò alẹ́ òní ìyá yàtọ̀ ìdájọ́ òní ṣe é kó kájọ máa yàtọ̀ dájọ́ ọkọ̀ ńlẹ̀ ọ̀la wọ́n mi wà ọ̀lẹ̀ bá tọ́ra àjọra ẹ̀ lọ́wọ́ ní iṣẹ́ tó bá pè é láago méjìlá òrùn wà á rọwọ́ yọ ọkọ̀ ìyàwó òun wà pè é láago mọ́kànlá á máa ka délé tàgbà tó pa múrítàlá tó ti pa láti 1976. aṣọ àdílé ìṣirò ọlọ́run ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o Jésù Olúwa wa. ó ní ẹ bá mi kí màmá mi màmá dára ó rẹwà ibi tó rùn tó lè lọ dọ̀bálẹ̀ wọ́n máa ń pé aṣá láti lẹ́yìn rẹ̀ ó yẹ ṣàdúrà fún ẹ̀yìn ọ̀rẹ́ dọ̀bálẹ̀ tẹ̀lé. Jésù Olúwa wa ó yá jókòó lẹ́sẹ̀ mọ́mí àti dáàdì jókòó díẹ̀ díẹ̀ ni o Ọpẹ́yẹmí jókòó díẹ̀ díẹ̀ ni o jókòó díẹ̀ díẹ̀ ni o.
Ọ̀yá Ọpẹ́yẹmí máa bọ̀ lókè. Máa bọ̀ lókè. Alága tó ti gbẹ̀fẹ́ lọ́wọ́ ẹ̀. Sọ lójú ẹ̀ kò dúró. Ẹ̀yin ọ̀rẹ́ dà. Alága tó ti gbẹ̀fẹ́ lọ́wọ́ ẹ̀. Ó fún mi lẹ́rìí tí a tó wà. Báwo síwájú ẹ̀? Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí no bóyá kí wọ́n kọ́kọ́ fọwọ́ sí náà. Ẹ̀yin ọ̀rẹ́ dà. Open your purse and give her alága. Ẹni kí fún mi láyọ̀ máa bọ̀ ọmọdé wùdù ọmọ títí lọ́la ọmọ tí wọ́n lè kó bẹ́ẹ̀ dira yìí ìyàbọ̀ra wa ẹni fún láyọ̀ máa bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀. Ó yẹ títí lọ́la máa bọ̀ ọmọ títí lọ́la máa bọ̀ fún láyọ̀ máa bọ̀ kéde àlàó tó fi o àwọn làbí ń dàwọn ẹgbàá ìbá ṣubú ní ìlàwó àwọn awó tó kó dáadáa. Ẹni tí ìyàwó máa bọ̀ Fúnmiláyọ̀ Juliana mọ́mí wa gbọ́. Ó ń sọ pé ó ṣe olówó orí mi ó ṣe olówó orí mi òfin mi lọ́kàn balẹ̀ láti ṣèyá ọmọ mi ó ṣe olówó orí mi. Ọkọ wa náà wá kọrin fúyàwó ó ní olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ máa pàdé àyà tó mọ́yá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀ ọlọ́kọ̀ bá àyà tó máa ṣe bá ẹ̀yọ́wọ́ jáde ẹ̀lọ́ fífọ́ nílẹ̀ Yusuf fọmọ fúlọ́wọ́. Ìdùnnú ńlá ní fọkàn fọyà kọ́ mọ̀ kẹ́ ọkọ orí rẹ̀ ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ oníkèémí ìyàwó ló fẹ́ fi fẹ́ wọ́n mi o. Ẹ̀wá wo títí lọ́lá ó wá gbọ́pọ̀ ẹ̀mú ó ní tún mi pé ọmọ mi tún mi o. Tún mi pé ọkọ mi tún mi o. Ó ní ṣètìmá ni bàbá ṣètìmá ni bàbá ṣètìmá ni màmá o. Tún mi pé. Wọ́n sì tètè jẹ́ pé mọ̀ pé iléèwé àjábí bàtà ló lọ. Ìlẹ́bà sọ pé kí n jẹ́ kí pèsè náà fi ṣe traditional. Mọ̀ káwọn ọ̀rẹ́ kan ló máa lọ́kọ̀ pèsè àwọn náà rè. Wọ́n tún lọ rọ́ṣọ́kọ̀ ìyàwó tó lòdì tọ́kọ̀ ìyàwó. Ó wá ayé nìyó, ó ní lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Ó ní lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Fúnmiláyọ̀, ó ní lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀
kúrò lójú ẹ̀ ẹ ṣe bá mi sí lórí ẹ̀. This is the day of God, the day of God, the day of God. This is the day of God, the day of God, the day of God. Jésù ẹ wá bá mi kí ìjọ ọ̀pẹ́ o, yẹ́yẹ́yẹ́. Ẹ tó máa bọ̀ àwọn ọ̀gbọ̀dọ̀ wọlé lẹ́yìn sílẹ̀ ìwọ lẹ́ni táyà ti rẹ̀ wò kẹ́kọ̀ọ́ yẹ bá kọ̀rọ̀ ṣe ṣùgbọ́n orí àánú rẹ̀ gbà lójú ọ̀rọ̀ nígbà ẹ̀ṣẹ̀. Fún mi lẹ́yọ̀ fún mi lẹ́yọ̀ ayọ̀ ìgbàlà ni mo fẹ́.
mi lára ẹ bá mi nà ká sí àwọn ọ̀rẹ́ ẹ̀ dà ẹ̀yin ọ̀rẹ́ dà ẹ̀yin ọ̀rẹ́. ẹ̀yin ẹ̀ wá òwe ẹ̀yin ẹ̀ wá tẹ̀lé kan lókùnrin ẹ̀yin ẹ̀ wá tẹ̀lé kan lókùnrin. Wálé alálùbáríkà báríkà Jésù àwa ẹ̀yin ọ̀rẹ́ dà àlẹ́yìn ọ̀rẹ́ dà gbogbo yẹn lọ́wọ́ ẹ̀rọ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ọkọ lẹ́ẹ̀kan wọ́n ṣe gbogbo méje bí mo sọ fún ọkọ yẹn ni pé ọkọ yẹn ní ẹni náà ṣe ìyàwó ṣe gbogbo méje àfáàsù lè. ọmọ àlè ọmọ àmúrò ni wọn Kwara nílọrin wọn dábàá yò Ọ̀yọ́ Ìbàdàn Ògbómọ̀ṣọ́ ẹ̀yìn lẹ ń gbé wọn dábàá yò wọn dùnẹ wọn dábàá yò Adélékè wọn dábàá yò Which state are you from? Lagos State. Àmì Èkó pàtàkì ọlọ́ládé. ọlọ́ládé yẹ́sì dé orúkọ pọ̀ mi ò fún mi láyọ̀ Juliana Àríkẹ́ọlá. ẹ má pè mí láríkẹ́ ọ̀gbọ́mọ́ ẹ má pè mí láríkẹ́ ọ̀gbọ́mọ́ Àríkẹ́ ọ̀gbọ́ ojú láti fúnra wa Àríkẹ́ ọ̀gbọ́ ojú láti fúnra wa ẹ má pè mí láríkẹ́ ọ̀gbọ́mọ́. Nígbà táyà ọ̀rẹ́ máa ṣe ń sìn ẹnì kan ká sí Àbíkẹ́ pé mi ilé ẹ̀kọ́ ilé ọkọ. Wọ́n àkọ́ ni mo mi ilé ẹ̀kọ́ ilé ọkọ. Torí pé àwọn ọ̀rẹ́ obìnrin náà máa ń ṣe pé nínú ọ̀rẹ́ wọn. Èmi gàrí ló mú láàárọ̀ kùtùkùtù. Wọ́n bí ọkọ mi rẹ̀ láàárọ̀ aláìsàn ló máa ra fún mi. Lọ́sàn-án ní sẹ́fì. Wọ́n dẹ̀ tí máa pèrè máa pọ̀pọ̀ bàbá ẹ̀kọ́ máa fún mi 5,000 kó tó kú ni. Wọ́n jẹun láti jẹta o. Àwọn ọ̀rẹ́ ilé yóò sùn bẹ́ẹ̀ o. Àwọn ilé yóò sùn bẹ́ẹ̀ o. Abẹ́wà bẹ́ẹ̀. Àwọn ilé yóò sùn bẹ́ẹ̀. Sẹ́kítírì dà. Ẹ bá ń gbá bọ́ síwájú wọn. Máa wò wọ́n o. Máa wò wọ́n o. Máa wò wọ́n o. Àwọn ọ̀rẹ́ dà. Ó yẹ máa fi sí. Ẹ máa fi pé ọlọ́ládé mi nílé ẹ̀kú nílé ọkọ. Ọlọ́ládé mi nílé ẹ̀kú nílé ọkọ. Màmá bá yín fúnni yìí sí pé lọ́ládé kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Báyé bá fẹ́ ọ̀rọ̀ ayé ò fẹ́ mi sọ̀rọ̀ àforí ẹni. Lọ́ládé kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àbí kí n máa sọ fún ẹ pé lọ́ládé ìyá ọkọ ìyá ẹni. Bàbá ọkọ bàbá ẹni o. Àbíkẹ́ rántí ibi tó ti bí ẹ. Àti ilé tó ti jáde wá. Rántí ọmọ mi tí wọ́n ṣe o. Tó bá ṣe gbogbo lẹ́yìn tó tó tọ́jú wọn ò tẹ̀lé ọkọ. Mo rántí pé kòtò rẹ̀ kékeré rẹ̀ o. Ọmọ aráyé lè o. Wọ́n ti di wa wọn, wọ́n ti di ṣe wọn, wọ́n bẹ̀ ti mọ́ wọn lára. Wọ́n máa ń ṣe para lé wọn, ọ̀dàlẹ̀ ni wọ́n. Wọ́n máa ń ṣe pápá lé wọn o, wọn ò dá. Wọ́n ti fi pé ó yá kúrò ìwájú dádì. Gbogbo ẹni bá ṣàdúrà fún. Ẹ̀yin ọ̀rẹ́ ẹ ṣàdúrà ìpàdé ẹ kúnlẹ̀ pàdé. Ẹ bá mi ṣàdúrà fún. Ẹ̀yin ọ̀rẹ́ kúnlẹ̀ pẹ̀lú ẹ̀. Ẹ bá mi ṣàdúrà fún.
tíyàwó bá ti lọ gbókòó alága náà wọn ní lẹ́tà wọ́n ka lẹ́tà apárí ètò nínú wàràbà ní ọmọọba barawa ẹ̀dẹ̀ ṣàdúrà ẹ̀dẹ̀ ń wú àbí òwò ní gbogbo kí ló ṣe yà wọn títí lọ́la ń ṣàdúrà fọ́mọ òkè òwò ẹkún ayọ̀ ni màmá ń sùn ẹ bá rí obìnrin nígbà ìyàwó ọmọ ẹ̀ tó bá ń sunkún ẹkún ayọ̀ ni at the same time ó tún rántí bàbá jákujàkun tó fojú ẹ̀ rí. ṣẹ́rí bàbá tó jókòó yìí bàbá yìí burú bí burú ẹ̀ náà ló jẹ́ kọ́ ọmọ ṣòro rẹ̀ lẹ́nu tóbìnrin bá ronú sórí ilé ọkọ kò ní fẹ́ kọ́ ọmọ yìí lọ́lé ọkọ. wò ó ìwọ náà máa sunkún ní ọkọ ọmọ ẹ oore tó ń ṣe ni ògbà àbúdáhùn tó o bá ti délé ọkọ. Mọ́mí mi, ẹjọ́ bá mi gbé mi kaná. wọ́n ti bẹ́ẹ̀ ní ọkọ ògbà àbúdáhùn. Jésù Olúwa wa aláyẹ wàzíyà làhálà rírà ẹ̀rùyà wọn rírà làhálà wàlà kùwàtà ìlà ìgbà ìlà. ó yá jókòó lẹ́sẹ̀ dájú àti mọ́mí ẹ̀ torí alájà àbí wọ́n kọ́ alájà mọ́mí mi alájà jù wá ọmọ yìí rèé àṣì amẹ́ta ti ń bẹ́ faláboyún ní níjọ yìí ìkúnlẹ̀ o aláboyún dabata dúdú fún ní níjọ yìí ìkúnlẹ̀ o a ti ra gbogbo ẹrù ọmọ sílẹ̀ àmì ìtọ́jú tó pé ṣùgbọ́n bí o dé kí ìyá mọ̀ ṣe kò ní ìgbìmọ̀ yẹ́sìdé má jẹ́ orí kú aláboyún ọ̀bà yá rẹ̀ ṣàánú ẹrù rẹ̀ abẹ́rẹ́ ọlọ́run aláboyún dabata pupa fún níjọ yìí ìkúnlẹ̀ o bí wọn ò ṣọpúrẹ́ṣọ̀n fún ṣe kò ní ìgbìmọ̀ bí wọn ò ṣe fún ìfúrúyà fún ṣe kò ní ìgbìmọ̀ aláboyún dabata funfun fún níjọ yìí ìkúnlẹ̀ o nígbà tí ìkúnlẹ̀ la fi máa rọmọ títóbi ọlọ́run ni mo fi ń ké mo fọláàánú rẹ mo fi bẹ̀ẹ́ ọlọ́run gbogbo aboyún ayé tí wọ́n tẹ̀rù síkù yéṣu pé má fi gbọ́ yìí ìkúnlẹ̀ rẹ má fi ní ẹ̀ lára o funfun ní òṣàṣìyà rẹ níbẹ̀ ẹ pariwo ẹni yéṣu pé funfun ní òṣàṣìyà rẹ àbẹ̀rẹ̀ ọlọ́run funfun ní òṣàṣìyà rẹ yéṣu pé máa ràn ọmọ wá pé ẹ ó yẹ ìṣẹ̀ṣẹ̀ bójú ẹ̀ sí i ó yẹ bójú ẹ̀ ó yẹ ní ọkọ̀ òun lẹ́ òde lọ òde bẹ̀ ibi tí inú rẹ̀ yóò ti gbé yọ òde bẹ̀ òde bẹ̀ ó yẹ́sì pé òde bẹ̀ yẹ́sì pé ibi tí inú rẹ̀ yóò ti gbé yọ mọ́mí ló sọ pé ẹ wá wò ó. Mọ́mí bẹ́ẹ̀ ṣe máa tọ́ ọmọ ìṣẹ́ṣẹ́ nìyẹn ẹ̀ ní fojú sunkún ẹ̀ o ẹ̀ ní fara pa ẹ̀ o mọ́mí ni. Mọ́mí wa bó ti wọlé yín ọlọ́run ní ṣe lórúkọ yín ẹ̀ ní tábàámọ̀ rẹ̀ yẹ nílé yín ọmọ àkọ́kọ́ tó bá máa bí ìbejì ló máa bí tó bá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ìbejì ló máa fi bí tó bá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta ìbejì ló máa fi bí tó bá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìbejì ló máa fi bí tó bá lọ́wọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó wá bí bẹ́ta ó yọ ọ̀ṣẹ̀ family planning báyìí ló ṣe máa gbọ́ bẹ̀rẹ̀ sísẹ́ nìyẹn o bẹ́ẹ̀ ní kábàámọ̀ lórí ẹ̀ mọ́ni wa ọlọ́run ní ṣe lórogún yín Jésù Olúwa wa ó yá kálẹ̀ lọ́dọ̀ dájú èkó àwọn èèyàn máa gbà lọ́wọ́ bó ṣe ń lọ yẹn máa sọ pé ẹlẹ́ olúwa mi ṣòwò tó yà wá ìwọ ọmọ tí mo fẹ́ ìmọ̀lẹ́.
kú àgbo. Mo ṣáàlú ṣáàtì pẹ́, kò sì dá wa dúró. Dọ́kọ̀ ní ọkọ̀, dọ́kọ̀ ní ẹ̀bá, dọ́kọ̀ ní ẹ̀bá. Àbíkọ̀lá, mo wẹ̀ láyà. Ṣùgbọ́n mo ìbọn ní ohun àlékún dada máa ń wọ́n yẹn bọ̀. Tó bá dé center of excellence, ìwọ yìí bíbá ìmáwò máa ń lọ́sìn pálọ̀. Èyí kò bẹ́ẹ̀, bóyá wọ́n bọ̀, bóyá fún mi láyọ̀. Máa wọ́n yẹn bọ̀, tó bá dé center of excellence, tó bọ́ máa wọ́n bọ̀. Òye máa bọ̀ wọ́n mọ́. Wọ́n yí fún mi lọ́wọ́ o, ọkọ mi. Mo fẹ́ lọ sọ́tà, mo fẹ́ lọ rẹran. Royal Shark. Fúnlọ́wọ́ ìyàwó ẹni kóró láwọ̀. Lọ́wọ́ mi kóró láwọ̀ Ọpẹ́yẹmí. Ṣáà kò lè lọ́wọ́ má kà á kò lè lọ́wọ́. Orí ẹ̀ ló ṣe ṣiṣẹ́ tó wà bọ́wọ́ lọ lọ́wọ́. Ṣọ́ọ̀tì tó. We appreciate it. Ẹ̀fùráyé sílẹ̀. Alága ní ìrẹ́mílẹ̀kù ní o. Ìkọlẹ̀kùn. Tẹlifóònù. Ẹ̀rọ ìpè mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n yẹ ẹgbẹ́lẹ́ta àkàkálẹ́ta. Tàbá àkàlẹ́ta láti lọ sí program. Ẹ̀yin ọ̀rẹ́ lọ́jọ́ kan ìjọ ìyá tó rú. Ohun tọ́lọ́ bá ti sọ̀kọ̀ kẹ́nikẹ́ni tó má ṣe. Bàbá rẹ̀ ní gómìnà tó sọ̀rọ̀ bá fún ìtàn tó kò ní ìrọ̀. Excuse me, please. Wọ́n yẹ ẹgbẹ́lẹ́ta àkàkálẹ́ta. Alága ní ilé ti yá ìyàwó mi retí mi. Palẹ́tà ayọ̀. Ẹ sọ pé lórí ọmọ mi obìnrin máa ń palẹ́tà ayọ̀. Ẹ wá fi ọwọ́ di orí yín mú. Ẹni wọn bá tó kù tọ́jú ìparí mi ní palẹ́tà ìbànújẹ́. Ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dè. Ìṣẹ̀dá àwọn ọmọ mi ò ní gbàbọ̀dè. Ṣé ní koríta tá a dé ìgbà ìmọ̀ fẹ́ ní kí n ṣe bàì túláàsì? Wà á wá mú ọwọ́ yẹn wà wá fi sínú àpò wà á máa jù sínú abọ́ wà á máa fọ ọkàn lẹ́tà yìí. Wà á máa sọ wípé lórí àwọn ọmọ mi ọkùnrin máa gba lẹ́tà ayọ̀. Lórí àwọn ọmọ mi ọkùnrin máa gba lẹ́tà ayọ̀. Mo ní màá ṣe é fọ́mọ o. Èmi á ṣe é fọ́mọ o. Torí mo ń bá lórí ìrọ̀ṣẹ́ tí wọ́n máa ṣe é fọ́mọ. Torí mo ń bá lórí ìrọ̀ṣẹ́ tí wọ́n. Èmi mo ń bá lórí ìrọ̀ṣẹ́ tí wọ́n o. Màá ṣe é fọ́mọ o. Màá ṣe é fọ́mọ o. Torí mo ń bá lórí ìrọ̀ṣẹ́ tí wọ́n máa ṣe é fọ́mọ. Èmi á ṣe é fọ́mọ. Torí mo ń bá lórí ìrọ̀ṣẹ́ tí wọ́n. Torí mo ń bá lórí ìrọ̀ṣẹ́ tí wọ́n o. Á ṣe wọn náà fẹ́rù ẹ̀. Ṣé wọn náà fẹ́rù ẹ̀? Á ṣe ìyàwó fọ́mọ ẹni. Á kọ́kọ́ lẹ́tà. Ẹjọ́ wọn kálẹ̀ fẹ́ lọ́wọ́ ẹjọ́ wọn. Ilẹ̀ bá ló yọjú ẹ̀ láàrin. Fèsì ọwọ́. Guy. Good evening, ladies and gentlemen. My name is Dr. and I'm here to read the marriage proposal letter from the family of Pa Samuel Ibe Osrai, Afi Compound Ekiti, to the family of Mr. Olusegun Daudu, Ikare, Ondo State.
We give thanks to God for this great day. We, the family of Oshirai, bring greetings to every member of your beloved family. We have come to notify your family of the love which exists between our son, Mr. Adeyemi Oshirai, and your daughter, Miss Fumi Daudu. We have watched the love growing bigger and deeper. We discovered the love is unique and goes beyond ordinary friendship. We considered it therefore necessary to duly request from your great and honorable family to please transform this relationship into holy marriage, which is ordained by God Almighty. As you prayerfully deliberate on it, we look forward to hearing a favorable reply from your family. Thank you. May God bless you all. Amen. From the family of Brian. Ẹ̀rọ àgbàtẹ́wọ̀ fún ọláṣẹ ọlọ́run ìwọ́n náà rẹ̀ ní kálẹ́tà àti ìlú ọ̀rọ̀ ìgbẹ́ ìgbẹ́lẹ̀ ìlú ọlọ́run ló ṣe tàǹtí ẹ báyìí yẹn yìí ọlọ́run àṣẹ tí ẹ lọ́rọ̀ ẹgbà lóbi látọ̀dọ̀ ní ẹgbà ìgbàdúrà sí lẹ́tà àwọn ilé ẹ̀kọ́ yìí ìbá ti ṣe máa bá ṣàdúrà sí bí àwọn abẹ́rẹ́ ìtàgbọ́n tó wà ní ẹ máa ṣàdúrà sí àgbẹ̀sí lẹ́tà lọ káwọn náà ṣeré ọ̀fọ̀ mọ́ ẹgbẹ́ lẹ́tà káwọn náà ṣeré ọ̀fọ̀ mọ́ ọ̀kan lẹ́tà mú kọ̀wé ọ̀hún èrò bá mi kí èmi nílé ọ̀hún ẹ bá mi kí màmá mi ọ̀hún ìyá 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 màmá bá wọ sẹ́kẹ̀tì mi o bá mi bẹ̀rẹ̀ sunita látọ̀dọ̀ aya parí ọlá alága ẹgbẹ́ fún wọn ẹ bá gbẹ́ fún wọn ẹgbẹ́ fún ẹ bá gbẹ́ fún wọn ẹ lọ parí ẹ̀dá bí ẹ bá délé. Oya gba lọ́wọ́ ọkọ̀ ọgbẹ́ lọ́wọ́ ọkọ̀ ọkọ̀ ìyàwó ètò kalẹ́ pàtó tó wà nìyẹn. Bẹ́ẹ̀ ká ti tó fún wọn. Bẹ́ẹ̀ bá ti tó fún ẹ bá ń bẹ́ fún o. Àgbàgbàrí ènìyàn o, àgbàgbàrí ènìyàn. Bàbá wa Dáúdù, wọ́n kó ṣe wá torí ọmọ wa fún láyọ̀. Àwọn náà kó ṣe lórí ọmọ wọn kò láṣẹ Ọlọ́run. Wọ́n gbé nǹkan mèremère wá. Owó ìṣèjú, owó ọkùnrin lé, owó obìnrin lé, ìyàwó lé, ìjókòó àgbà, owó bàbá pọ́, owó ìyá pọ́, dáwìrì, owó tó dé, alága ìjókòó arábàmbí, alága ìdúró, owó kọ́kọ́rọ́ ọmọkùnrin ló ń sùn, owó ìbásọ̀rọ̀ ọmọkùnrin ló ń pa ọ́, olúwa bá wà sọ. Kọ́lé òkè wá, bàbá ìyàwó, fídíò gbà, ẹgbà, owó dáhùnì, owó ìyàpọ̀, owó onílé jẹ́rẹ̀, ẹ̀yẹ tẹ ìgbàdá nínú, owó bàbá gbọ́, owó ìjókòó àgbà, owó ìyàwó lé, owó ọkùnrin lé, owó ọkùnrin lé, obìnrin lé. Ọkọ ìyàwó dúró níbi kéèkì tó ṣe mú ẹ ìyàwó wàá mú kùn nínú ọ̀dọ́ gbé síbí. Ọkọ ìyàwó lọ dúró níbi kéèkì ìyàwó bọ́ sí di ẹrù tó gbé wá. Ìyàwó máa bọ̀ ọ́. Tẹ́lá lórí ìjọba fúnra yín ní ìgbà. Oye ẹgbọ́n tó tún gbọ́wọ́lé ìyàwó gbọ́wọ́lé pẹ̀lú gbọ́wọ́lé. Somebody give me a tàjẹ́ E-S-U-S. Mẹ́tọ̀ fún ẹ̀ náà mọ̀tọ́ fún ọ.
to smile. I say ibi ta ti bẹ̀rẹ̀. I say ibi ta gbàgbé. Àdópẹ́ òde oṣù. Ìrìn lẹ́nu wà. Jari kweli ya kinja, atalo basha maguro lọ́dọ̀ mi ṣọba. Ṣùfẹ́ndẹ̀ ẹni ògbélé agbẹ́kẹ̀ ẹni òjá agbọ́fẹ̀ òyà ọjọ́ níjẹ́bí dùbá kẹ̀kẹ́. Èmi ọmọ mọ́nìmọ́nì mo ti mọ junior boy. Èmi ọmọ mọ́nìmọ́nì mo ti mọ junior boy. Èmi ọmọ mọ́nìmọ́nì mo mọ jọjọ wáyé. Èmi ọmọ mọ́nìmọ́nì kò dẹ́ kò dẹ́ kò dẹ́. Mo ti fòkò ní ọjọ́ lẹ́jẹ̀ lẹ́jẹ̀ ó ti dá ọ̀rẹ́ ayé. Ó ti mọ̀ mọ̀ yọ̀ ó ti dá ọ̀rẹ́ ayé. Àyíkò tí ó yá mi mọ̀ ṣọ̀rọ̀ ṣọ̀rọ̀. Òyìnbó ó ti dá ọ̀rẹ́ ayé. Ó ti mọ̀ yọ̀ mọ̀yọ̀ 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 ó ti dá ọ̀rẹ́ ayé. It's truly. Let's see.
Money not the fault of me. You know, go down for me. Because I wanna be on the buckets. I wanna be doing this. I wanna be doing this. I wanna be rising. Keep shouting low. When you come again, keep shouting low. Wada, keep shouting low. Money, keep shouting low. Come on, man, keep shouting low. Monkey, making money. Say monkey, I'm gonna do what you see. I'm gonna decide. When you see me coming,
So pretty, you're my one